بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá kù lórí dáadáa. Ọlọ́run a bí àfààní rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ atán lórí dáadáa, gbé wa dìde nígbé dìde mùsùlùmí, ṣe wá ní ọmọ àlìjánà. Àánú Ọlọ́run ní fèmí àti yín lẹ̀, àwọn ẹbẹ̀rẹ̀ náà nù àkóǹgbẹ. Ọlọ́run a bí àfààní rẹ̀ bẹ́ẹ̀ gbogbo sí olóore wa nínú àwẹ̀ yìí, Ọlọ́run má jẹ́ á fi ṣòfò. Ọ̀rọ̀ kan ní, ìṣe kan ní tí bá ṣe ìdájẹ́, Ọlọ́run gbé ìjìnà sí wa rere, má jẹ́ á dé díẹ̀. Ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run, ojú sánmà ń ṣe lẹ̀ ó ń bí, ìkẹ́ Ọlọ́run bọ́ lọ́wọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Ọlọ́run má ṣáà sí ọ̀dọ́ náà ní àǹfààní fún wa. Àkíyèsí leléyìí fún gbogbo ọ̀nà Yorùbá, gbogbo ẹni tí bá ń sọ Yorùbá, àtọmọdé àtàgbà tí Yorùbá bá yé sí tó sì níye nú. Ẹ jẹ́ á kíyè sọ́rọ̀ àwọn ẹ̀yà Igbo, ká kíyè sọ́rọ̀ àwọn Igbo. Ó dà pé ìta bá wò pé wọn kò sí tí wọn ò ní dáhùn, bóyá Igbo bóyá Igbo. Ẹ jẹ́ á kíyè sọ́rọ̀ wọn. Kálukú lórí ń tó ṣẹlẹ̀ kọjá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n tí wọ́n sọ. Yá àwọn afẹ́ claim pé àwọn làwọn ní Lagos State. Ok, ẹ ti gbọ́. Ǹjẹ́ ní tí wọ́n sọ, ǹjẹ́ ó yí ọ̀pọ̀lọpọ̀? Ǹjẹ́ tó bá tiẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀, kí ni ìmúra sílẹ̀ torí ìgbà míì? Bóyá ó tiẹ̀ má jẹ́ pé àkókò tèmi àti yín, bóyá tèmi àti yín ò bá tiẹ̀ sí láyé mọ́, kí ni ìran Yorùbá nímọ̀ra kalẹ̀ tí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tí ó fi lápá lára ìran Yorùbá? Ẹlòmíì ò tiẹ̀ lágbọ́yé ẹ̀, ẹlòmíì sì gbọ́yé àmọ́ kò mọ kí wá ní ọ̀nà àbáyọ. Mo ti wá, ó dàbí pé bí ọ̀sẹ̀ tó ń gbà tí ìbò ti president yẹn wáyé tán ni mo come across fídíò brother kan. Yorùbá ni mo ti kọ́kọ́ pè, àmọ́ èyí tí ń sọ mo fi á mọ̀ pé Igbo ni o. Mo tún padà wá tún bárú ẹ̀ pàdé lénìí lórí péjì àwọn abọ̀rìṣà, péjì àwọn ẹlẹ́bọ̀ kan ni mo ti rí fídíò náà. Write up wọn lórí fídíò yẹn ló wá jẹ́ kí n láǹfààní àti lè wò, torí wọ́n ní ìkan nínú àwọn ọmọ àlè Yorùbá tó fẹ́ ìran Igbo rèé o. Mo wá ní kí n wò. Ẹ jáde gbọ́n tóbìnrin náà sọ. Ṣé àwọn Igbo tá à ń sọ̀rọ̀ wọ̀nyí, ẹ máa envy wọn títí tẹ́ máa fi kú. Bẹ́ẹ̀ ni ẹ lọ mark ẹ̀. Kọ́mọ Igbo máa tà nǹkan lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ṣé àwọn Igbo tá à ń sọ̀rọ̀ wọ̀nyí, ẹ máa envy wọn títí tẹ́ máa fi kú ni. Bẹ́ẹ̀ ni ẹ lọ mark ẹ̀. Kọ́mọ Igbo máa tà nǹkan lẹ́gbẹ̀ẹ́ ara wọn, báwọn máa support ara wọn. Ọmọ Igbo wọ́n lè máa tà nǹkan kan náà kan wà ní the same plaza, wọ́n máa refer ara wọn síra wọn ni. That's how their business go. But ẹ̀yin Yorùbá, ogun ti bá ayé yín jẹ́ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tẹ́ ń gbé, gbogbo ogun tẹ́ ń ṣe náà, ẹ máa fi ń balẹ̀ ayé yín jẹ́ at the end of the day ni. Kọ́mọ Yorùbá elédè yín kó máa tà nǹkan lẹ́gbẹ̀ẹ́ yín báyìí, kó máa prosper nínú business bẹ́ẹ̀ máa close, tẹ́ máa fògùn bá tiẹ̀ jẹun lẹ́ máa ṣe. Ẹ máa lọ party, ẹ máa náwó nàkúnà. Bẹ́ẹ̀ náà lẹ máa ṣí fọmílì ọkọ kan, lẹ máa ṣí lọ sílé ọkọ kan, ẹ máa ṣí lọ sí káàkiri, ẹ máa bí àwọn ọmọ tẹ́ lè tọ́, ẹ máa bí wọn káàkiri. Tó bá yá tán wá bẹ̀rẹ̀ sí ń gbélé kẹ́kọ́ta, ara máa wá ta yín. Ara máa ta yín, ẹ̀yin ò lè ṣe ọmọ ọ̀dọ̀, ẹ lè serve anybody, ẹ dẹ̀ nífẹ̀ẹ́ ara yín, not to talk of anybody. Gbogbo eléyìí tẹ́ ń ṣe yẹn, ẹ kàn ń ṣe ni, ẹ wò ìyà jẹ pa. Ọ̀rọ̀ tá a jọ gbọ́ yìí, ẹlòmíì lè gbọ́ kọ́kà fi tí yẹn náà pé kí ni ń wí, ẹlòmíì padà ń kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ náà, ọmọ àlè ní kíní kan ní. Pọ́ìntì kọ̀ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tó sọ yìí kò sí ìtọ́ka wọn bẹ́ẹ̀. Àwọn míì padà rí sìn sí o pé ó ní point, ok, kí wàá ní solúsà yìí. Ọ̀rọ̀ tọmọbìnrin yìí sọ ó ṣe déédéé ọ̀rọ̀ tí brọ́dà yẹn náà sọ. Brọ́dà yẹn sọ àwọn ọ̀rọ̀ kan, mo tẹ̀ ti sáàsì fún fídíò yẹn ní padà rí mọ́lẹ̀ ni. But ó dàbí pé bí tẹ̀ ti sáàsì fún gan, mo ráwọn àfáà kọ̀ọ̀kan tí wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Àmọ́ pọ́ìntì tí brọ́dà yẹn gan sọ tó ṣe déédéé yìí tí sísà yìí sọ, àwọn ò ní mẹ́nu lọ bẹ̀ torí pé wọ́n fariwo, wọn ò fẹ́ jẹ́gbọ̀n. Mo kàn fídíò mi bí tí ń wá fídíò ti brọ́dà yẹn, mo bá fídíò àwọn àfáà kan pàdé.
bí 3 minutes mo tẹ̀ wò ń bẹ̀ ibi títí ẹ̀yin lọ́balọ́ba ẹ dìde ẹ má talẹ̀ yín fáwọn kíní kan mọ́ ọ̀rọ̀ kọ́ nìyẹn. Yorùbá náà nílé lọ́dọ̀ tiwọn lóhùn, ọmọ orílẹ̀-èdè yìí ni gbogbo wa, àwọn náà nílé wọ́n ara lẹ̀ lọ́dọ̀ wa ń bí. Brọ́dà tí tó kọ́kọ́ sọ̀rọ̀ nígbà yẹn pẹ̀lú ọ̀rọ̀ sísítà yìí ó jọra wọn, ọ̀pọ̀lọpọ̀ wá kíyèsí. Brọ́dà yẹn ní sọ́dá, ó ní ìgbà táwọn parí ìbò ti president ìtàn wá ní àwọn kan wá ní káwọn fi Lagos State ilẹ̀ torí pé wáyé táwọn fi dìbò fún Peter Obi tí ò jẹ́ pé bàbá Tinubu làwọn dìbò fún. Ó ní sọ̀rọ̀ ọ̀rùn ọ̀dà ìgbébùsí, ó ní fún ẹni tí ó ti talẹ̀ fẹ́nìkan kẹ́nìyàn wá kọ́lé tán kẹ́nìyàn tó wá sọ fẹ́ni tó ralẹ̀ yẹn pé kẹ́nìyàn tó máa sanwó rẹ́ǹtì. Ó ní ṣé ó possible sá? Ó ní ẹ̀kejì ẹni tó bá fẹ́ claim àyè kan ẹ béèrè pé kí ni business ẹni yẹn, kí làwọn property tẹnìyẹn ní láwọn ibẹ̀ yẹn. ń fìdí ẹ̀ múlẹ̀ pé property táwọn ti ní Lagos State ti kọjá pé ẹ máa lọ lóyún àwọn lè claim ẹ̀. Ó tún wá sọ àwọn ọ̀rọ̀ kan wípé àwọn ọmọ yín, ó ní ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti ta gbogbo lẹ́yìn tán. Ó wá mú point kan jáde, ó ní interest fowó ṣe kò sí nǹkan kan tẹ́ fi sí lẹ́yìn pé organize party. Ó láwọn ọmọ yín padà wá di àwọn ọmọ onílẹ̀. Ọ̀rọ̀ tí sísà yìí náà sọ bẹ́ẹ̀ bá ti claim ẹ̀ pé ọmọ àlè Yorùbá ni pé ó ti fẹ́ràn Igbo, ọ̀rọ̀ wọn jọra wọn. Sẹ́rí àtúnṣe nílẹ̀ Yorùbá kódà nígbà míì táwọn bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹlẹ́mi lè máa lérò pé yá Saudi lẹ́yìn tí lọ sí yẹn ọ̀rọ̀ Saudi nìyẹn, torí pé a máa ń ṣàlàyé wípé ìṣòro tí Yorùbá ní ìṣẹbọ pẹ̀lú Ọlọ́run, ẹbọ tí ẹ bá ti lè dì sọ́fìn ẹbọ ló fi jẹ́ sí pé gbogbo aburú lábẹ́ ìṣẹbọ pẹ̀lú Ọlọ́run ni kéèyàn wọ orogún pẹ̀lú ọba tó dá. Táwa mùsùlùmí bá ń sọ̀rọ̀ àmọ́ ṣàlàyé pé Ọlọ́run ọba wa ó fi gígùn a'udhu billahi minash shaitanir rajim. Inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Ọlọ́run lémi Ọlọ́run mi ò ní forí jẹni tó bá ṣẹbọ pẹ̀lú mi. Mo lè forí jẹyàn pẹ̀lú tí èèyàn bá ṣe tó bá yàtọ̀ sí pé ó wórogún pẹ̀lú Ọlọ́run. Bó bá wù mí mo lè decide, mo lè yááfì ẹ̀, mo lè fìyà jẹ. Sẹ́rí gbogbo ọ̀rọ̀ táwọn Igbo wọ̀nyí sọ àti sísítà yìí, ó lè jẹ́ Yorùbá, ó lè má jẹ́ Yorùbá, àti brọ́dà yẹn, ọ̀rọ̀ méjèèjì ń pa pé organize party gbogbo ilẹ̀ tẹ́ta party lè fi ṣe ọ̀pọ̀lọpọ̀ oríro torí pé èyí tó burú jù yẹn lọ wọ́n ti dì sọ́fìn ẹ̀ tí èèyàn bá ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ yòókù kéré lójú ẹni. Tẹ́ ẹ bá ọmọ mo ti àní èèyàn kí ń pààyàn nítorí ọmọ ṣe yóò máa dà sí náà ti di gbajúmọ̀ láàrú jẹ ni dákunjá lọ àwọn Boko Haram tó ń ṣe Boko Haram ń kọ́. Ẹ̀rí pé ńgbà míì tá a bá ń ṣàlàyé nípa ìṣòro tí Yorùbá ní, tá a bá ń fi àwọn ìlú míì ní Nàìjíríà yìí ga àwọn ẹ̀yà míì ṣàpèjọ àwọn èèyàn máa kọ́mẹ́ǹtì ẹ má fi Yorùbá kọ́pí ìran kan àwọn ọ̀nà táwọn náà àwọn Boko Haram ń kọ́ àwọn bandits ń kọ́ àwọn kíníkà ń kọ́. Òkè táwọn bá ti wá ń ṣe yìí tí agbègbè tí wọ́n bá ń bàjẹ́ sí ọ̀dà káwa náà má ṣàtúnṣe tọ̀dọ̀ wa kẹ máa fi yẹn wọ́n wò pé àlàáfíà ń bẹ ń bí àlàáfíà wo ní ń bẹ. Pọ́ìntì méjì sísítà yìí sọ̀rọ̀ kan. Sísítà yìí ní ìran Yorùbá ó ní ìran Igbo ní tí wọ́n bá ń tajà wọ́n máa gba ọjà lọ́wọ́ ara wọn máa ṣe nǹkan kan wọ́n máa ń tajà fúnra wọn bí kan ọba ní ó ní Yorùbá ò rí bẹ́ẹ̀. Ó ní gbogbo ibi tẹ́ ẹ wá sóògùn dé náà Yorùbá gbajúmọ̀ níbi ògùn tó bá jẹ́ pé Igbo ni àwọn náà ń sóògùn sọ pé kò sí ìran tí èyí ṣẹbọ pẹ̀lú Ọlọ́run lábẹ́lẹ̀ kálukú ní dán kan wò lábẹ́lẹ̀ tí wọ́n fi lè pàdé ìbínú Ọlọ́run. Àmọ́ ìran Yorùbá gbajúmọ̀ púpọ̀ nípa ògùn ṣíṣe. Ẹ wo ìbò àwọn gọ́fìnà tí wọ́n dì lọ yìí ṣèbí lábẹ́ pé mo tún wo fídíò kan láàárọ̀ ọ̀dà ìpínlẹ̀ àárọ̀ ní nàbílà náà tiẹ̀ ni àwọn àkàtún lọ ìwọ sọ funfun wọ́n tó ló sọ funfun mọ́dì wọ́n tún pa ẹran fóòsà pé Sanwó-Olú ni àwọn fẹ́ kó wọlé o kíní kan o nígbà tẹ́ ẹ pẹran fóòsà ìbánikẹ́lì bọ́dí má dìbò mọ́ kí àwọn èèyàn má jáde kẹwàá wò bóyá òsà tẹ́ ẹ bọ yẹn wọ́n máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run gbogbo tí wọ́n ṣe yìí náà ìpẹran fún di òsà yìí náà fẹ́ scam ẹ̀ náà ni kò sí nǹkan kan o scam náà ni o pé táwọn bá ti pẹran kó lè bá àwọn pé bóyá ẹran yìí ló gbé òun wọlé sóò ni àwọn èèyàn rí sẹ́tọkùnrin yìí ń bá bọ̀ wọ́n wá rí pé kí lè yóò ọ̀sẹ̀ kan sí tó yẹ pé àkọ́kọ́ náà kò ṣe dáadáa
kò sí state tẹ́ lè fi wé Lagos state ní gbogbo Nàìjíríà. Ọlọ́run bá ṣàánú Lagos state púpọ̀. Ọ̀nà tí wọ́n gbà fi generate owó àwọn nìkan ni wọ́n lè sọ. Ọlọ́run wá fún ló jẹ́ àwọn ìgbà kan lèmi ti feel rẹ̀ pé bàbá Tinubu yìí, bàbá Bọ́lá Ahmed Tinubu yìí pé ẹni tó lè ṣe gómìnà ní Lagos state tí Lagos state lè rí tó bó ṣe rí tí ń tọ̀ ń bá dé federal èyí ń tọ̀ ń gbìyànjú. Ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí kọ́mẹ̀ntì lórí péjì ń jẹ́ náà ẹ̀yin sólóṣèlú ni wọ́n ní máa èmi náà káà fíwẹ̀ ní ẹ̀kejì kẹ́ máa sọ pé ẹ má ti òjèlú bẹ̀sìn karamba nínú yín mùnáfìkì ẹ lọ wádìí ń tó ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí tí mo sáfẹ́ yọ̀ lónìí ni pé Lagos state ìlú kan ní tí Ọlọ́run bá lò tó jẹ́ pé mo fẹ́ lè sọ pé òun gan káàtì ẹjọ́ pé ìlú wo wọ́n gbé federal capital kú òmìnbì kan ẹwọ àti ọdún yẹn tẹ́ bá sì débẹ̀ lónìí nìra mímí pé àbí bíbá yìí gan ni federal capital ni ẹ sì máa rí ilẹ̀. Ok, ọmọbìnrin wa ní ẹ̀ ń sóògùn. Yorùbá gbajúmọ̀ níbi ògùn ìmọ̀ fògùn lérí ọjọ́ ọ̀la ìlú gbogbo òru tí wọ́n bá ti ń ṣe nǹkan wọ̀nyí ọjọ́ ọ̀la ìlú yẹn ò lè lọ síwájú. Yorùbá nípalẹ̀mọ́ ògùn àtàbọ̀rìṣà. Àwọn abọ̀rìṣà tẹ́lẹ̀ tí wọ́n òrìṣà bíbọ kò sí orí. Ó ti àdá ìgbà pé òrìṣà bíbọ tilẹ̀ Yorùbá kìí jẹ́ pé bóyá àwọn fi ń táwọn ìgbìmọ̀ tí máa ń ṣe lágbàáyé táwọn kan pẹran fóòsà tí wọn àwọn tán ń bọ màálù àwọn tán ń ṣe kíríkà àwọn tán ń bodò ẹ̀kan rí wọn lẹ́ẹ̀kan lọ́dún wọn ti bá ti wọn lọ. Ìran Yorùbá dojúmọ́ ni wọ́n máa ṣẹbọ wọ́n máa gbégún ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n máa gbogbo àwọn abọ̀rìṣà ilẹ̀ Yorùbá sì ní tí wọ́n bá wá sórí Facebook kò sí tí wọ́n ń polówó. Àsínà àwọn àgbà ẹ̀yọ́nú ayé àbìlù àfòràn àwọn ará wọn ò sì ní jáde bí wọ́n ní àbọ̀rìṣà ní lóòótọ́ àmọ́ eléyìí ọ̀dà ní àmúdó olúgbóhùn àfọ̀ṣẹ ẹ lọ wo Facebook ṣe kún àfọ̀ṣẹ ṣe bẹ́ẹ̀ yẹn kan náà lẹ́ lò fún báà ní ara wa yìí náà ni àmúdó ṣe bẹ́ẹ̀ nìkan lẹ fẹ́ lò fún olúgbóhùn àárọ̀ ọ̀run lẹ fẹ́ fi bájà. Ìyẹn ló bí làwa fi ń pariwo àwọn mùsùlùmí táwọn ń claim mùsùlùmí tán jáwé èèyàn yẹn mọ́ bá wa declare àwọn lábẹ́ yìí. Eléyìí gbajúmọ̀ báwọn Igbo bá tiẹ̀ wá ń sóògùn táwọn náà ń ṣe bẹ́ẹ̀ torí pé ní tẹ́ ẹ máa fi wá excuse lórí nǹkan ni pé ẹ má dá wọn lóhùn sáwọn náà máa sóògùn wọ́n sóògùn ju kíní kan lọ. Ẹ máa tanná wá tí wọ́n ní ẹ bá bá wọn pàdé lórí Facebook díẹ̀díẹ̀ kálukú náà sì mọ àwọn tẹ́lẹ̀ páwọn ò tiẹ̀ lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ wọn ò lẹ́sìn Yorùbá máa claim páwọn ní àwọn Christian àwọn ló lálàáfíà jù àwa ni mùsùlùmí. Owó orí Facebook kan wọn ò ní polówó oògùn ìwòsàn àlàáfíà ara àfi ẹ̀yọ́nú àwọn àgbà àsínà àwọn àgbà ẹ̀yọ́nú ayé oṣó gbé wá ìkíní káàkiri wá dé. Àwọn náà wá ń dè àwọn náà ni wọ́n fi ń bú yín ṣàtúnṣe ẹ rò pé ìmọ̀ ṣògùn ìmọ̀ polówó oògùn àwúrò owó àsínà ọ̀là yìí ìmọ̀ ló bí tán máa fi ń pààyàn tàbí ń gérí àwọn èèyàn. Ó tún wá ní ẹlẹ́ẹ̀kejì ni pé owó tẹ́ gbà ó ní kò sí nǹkan tí Yorùbá máa ń ṣe ju pátì lọ. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ní Lagos State gẹ́gẹ́ bí ìlú tó yẹ pé kò sí ń tẹ́ gbé wọbẹ̀ tẹ́ ní ríta bára ìlú òkè bá ẹ̀fọ́ gúre wọn Èkó ni wọ́n gbé wá ẹ̀fọ́ ṣọkọ Èkó náà ń gbé bọ̀ iṣu tí bá ń bọ̀ láti gbogbo bí Èkó ní ń bọ̀. Báwọn ará òkè Ògùn náà bá ṣẹ́gun sí wọ́n gbé wá sẹ́kọ̀ọ́ torí wọ́n gbà yí pé àwọn òrìta wọ́n bá di màálù láti Maiduguri ó dèkó. Ọ̀pọ̀lọpọ̀ ń tọ́fà sẹ́rí ẹ̀sọ́dún wọn yẹn sẹ́rá àwọn ìlú ifun ní north láwọn ilẹ̀ Haúsá àwọn ìlú kọ̀ọ̀kan bẹ àwọn state kọ̀ọ̀kan bẹ wọ́n fòfin dè wọn ò lè tó tí ń bẹ̀. Àwọn kan wá ń bẹ náà àwọn ọmọ wọn tó bá jí ọtí tà wọ́n lè máa lọ lè gba bribe kọ́ máa gbàbẹ̀ tẹ́lẹ̀ pé máa ta bẹ́ẹ̀ lè lè rí ilé aṣẹ́wó bó ṣe wàhálà tẹ́sí láwọn state míì ní north pé ó fẹ́ lọ ilé aṣẹ́wó. Ẹ máa ra àwọn hòtẹ́ẹ̀lì míì láwọn ìlú míì láwọn state kan ní Niger wọn ò ní gba ẹ máa ra àwọn hòtẹ́ẹ̀lì míì láwọn nọ́ọ̀tì wọ̀nyẹn tó jẹ́ pé ọkùnrin nìkan wọn làwọn fẹ́ ń bẹ àwọn fóbìnrin kódà wọn bá mú ìyàwó ẹ wá wọn ni àwọn ọgbà bóyá ìyàwó ẹ ni kò sí tí wọ́n fi ń dáàbò bò wọ́n fi ń dáàbò bò ìlú ara wọn náà ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn stéètì míì táwọn wá fàyè bá tí ò sófin pé ó lè tọ́tí ó lè ṣe sìná ibẹ̀ máa rọ́ ju gbogbo àwọn ìlú tí wọ́n ti gba ọtí láàyè lọ. Ẹ lọ àwọn stéètì ní north ibi tí wọ́n bá ti ń tọ́tí táwọn ibẹ̀ ó sì máa wù yín ibẹ̀ lẹ́sìn máa rí àmì mímí àbí Lagos àbí ẹ̀ tí wọ́n Lagos state ni àwọn ìlú tí ò ti sí àwọn nǹkan wọ̀nyí yọ pa lọ lónìí wàhálà tẹ́sí tọ́wọ́ ẹ̀kọ́ ọba jọ lọtí náà kọ́ tó rọ́tí mu ọmọ béèrè so bẹ́ẹ̀ lórí ní Lagos state
gbélé yẹn fẹ́ dé tí ò ti rọrùn. Ó wá ní àwọn Yorùbá ń fowó organize party ni nínú ìran tí máa ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ tó ran Yorùbá mi rò pé ní ọ̀pọ̀lọpọ̀ owó lẹ̀ tẹ́ ta àwọn Igbo pè ń ṣàkíyèsí pé kẹ́ fúra pé party lẹ fowó sí party. Ìyàwó ṣíṣe Yorùbá ló lágbára jù. Ìkómọ Yorùbá ní sílé wọn pelére, Yorùbá ní sòkú tí wọn tó pelére. Báwọn Igbo bá tiẹ̀ ń ṣe léyìí kò tó ti Yorùbá. Ẹ wo bá jẹ ti gba orí Facebook náà kan àwọn mùsùlùmí ajá kí ẹ̀dẹ̀ àwọn abọ̀rìṣà gan lọ. Happy birthday ni o, happy birthday ní gbogbo ìgbà ìjojúmọ́. Tẹ́ bá dẹ̀ kọ́mẹ́ntì àbí bá sọ̀rọ̀ kan lórí ẹ̀wọ̀n ni ọ̀gbọ́n Ọlọ́run yé ni wà máa bi ni'mati rabbika fahadis. Ọlọ́run ní bí wọ́n bá sọ̀rọ̀ fún ọ̀sọ́ síta. Ọ̀pọ̀lọpọ̀ owó tí Yorùbá ò fi ṣàánú tí wọ́n fi sóore nígbà tí yẹn bá lọ sanwó fáwọn kọ̀mẹ́díà pé birthday wọn ó fọ́lù sí March kìnnìkan April kìnnìkan. Ẹ wo iye tí ọ̀pọ̀lọpọ̀ san owó tó yẹ kẹ́ ẹ fi finance àwọn fámìlì yìí káwọn ẹni tó bá bẹ̀rẹ̀ òwò sáná kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ tó yẹ pé 40,000 20,000 alẹ́ bá san fún wọn kẹ́ owó fámìlì rẹ̀ kàtí yà ń jẹ pé ìwọ́n náà ti lọ fi bẹ̀rẹ̀ ṣúgà. Ìgbà wo lò sí ó fi pin? Ilẹ̀ Yorùbá lẹ ti máa wá gbọ́ wípé ẹnìkan jẹ gbèsè 60,000 naira ó sì tilẹ̀kùn mọ́rí ó sì dáná sun rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa ní òun ní sí dáadáa yọ kárí pátí ni. Mo wà níbi ìgbà nílẹ̀ Yorùbá láìpẹ́ yìí. Mo bá rí kò mọ́ tán sí ijó yìí náà bá gbé jó ní gbogbo ẹ̀ bá kí ló dé wọn ìkómọ èèyàn bí ma ló pelére tó báyìí. Àwọn lẹ́sì àgbákò lẹ́sì ọ̀ràn obìnrin ọwọ́ gàgìlì báyìí láwọn náà wá lu ìlú yìí lóbìnrin tẹ̀lá àtúntí ẹ̀ pé ìsìláàmù tọ́lọ̀ lè torí ẹ̀ bínú ìyàwó wá jùdí pẹ̀lú lù ilé ìsọ wọn láwọn ìlú míì lórílẹ̀-èdè táwọn kílèmù pé ẹlẹ́sìn làwọn bẹ́ẹ̀ bá rí ọ̀nà jìn. Mo wá ń bá àwọn kan sọ̀rọ̀ kí lè léyìí láwọn àfáà kan wá bá mi ń bẹ̀rẹ̀ àwọn náà làwọn sọ ọmọ ló kọ́ mẹ́bẹ̀ sí wà sí fún wọn ni bá wọn sọ̀rọ̀ ni àwọn ọ̀gbọ́dọ̀ sọ kò sí sọ ẹ kó ti àdísì Ànábì fún ọmọ fún ọba tó lẹ́mìí mi búra báfà náà bá ń lábàdà tẹ̀lé fídíò ìgbó sí ní ẹ̀wọ̀ mo ní Ànábì sànà sọ pé ẹ kó ti ẹ̀ pẹ̀lú Ànábì sànà mo ní tí wọ́n ṣe yí ọ̀dà Ànábì sànà sọ pé sawtani mal'unani ohun méjì Ọlọ́run bá sẹ́bílé fi dunya wal akhirah láyé àtàlálì kìyàmọ̀ Ọlọ́run sẹ́bílé sawtu mismarin 'inda ni'matin wa sawtu waylin 'inda musibat. Ẹni tó náà bá sóre fún tọ́wárí pé tó ń fẹ́ fi dúpẹ́ ní ẹlọ́pọ̀ nílùú wọn fẹ́ jó ń fẹ́ yóò ẹni tó kọ́lé ta tọ́lọpọ̀ lórí ẹni tó lọ Mákà tó dé tó pa àwọn onígàgà àwọn nílùú ẹni tó fẹ́ sílé ẹni tí ìyá rẹ̀ kú tó jẹ́ pé bànújẹ́ ni ẹ̀tún sọ dìdùnnú. Táwọn kírísítẹ́nì bá délé ìwò ọkà mùsùlùmí sọ́yẹ mùsùlùmí wọ́n máa ní ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ dúpẹ́ tí ayé ọ̀yá wèrè ìyá àwọn kan bẹ́ẹ̀ títì tọ́yà wèrè wọ́n yí mọ́ yín lọ́wọ́ táyì náà padà máa rí rẹ̀ àdúpẹ́ ó tó lọ́pẹ́. Ilẹ̀ Yorùbá lẹ́ ti máa rí ní Nàìjíríà pé èèyàn kú wọ́n máa sọ fún láti jọ Wednesday pàtí ti bẹ̀rẹ̀ Thursday Friday kò rí bẹ̀ láwọn ọdún mi ní gbogbo Nàìjíríà yìí. Àwọn ẹgbọ́n tọ́mọbìnrin yẹn wí olè máa náwó owó níná ni tí èyàn lè máa ná owó lójú ẹni tẹ́bi ń pa tí ò jẹun sùn. Ẹ lọ sáàsì dáadáa níbi tí wọ́n ti máa ná owó àwọn míì náà ń ṣe o àmọ́ ibi tí yóò ti gbé bọ́ńdù owó báyìí tí ó máa fún ọ báyìí níwájú olórí báyìí. Ilẹ̀ Yorùbá ló gbégbá orókè níwájú ẹni tí ò ti tẹni tó jẹun àárọ̀ tí èèmọ̀ bóun ti jẹ tọ̀sán tí ò fi jẹ talẹ́ kẹ́nìkan máa náwó báyìí òun náà wádìí ẹ sì láwọn òwe kankalẹ̀ ẹni tí ó bá máa bẹ̀gbẹ̀ rẹ̀ ti ńlá yóò sáré kú ni ìmọ̀ wòrà rẹ̀ rìn àràgbélé ayé bí ọmọkùnrin ò tó gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí yóò sì wọ́n dì fèjì kẹta o Ọlọ́run kájò gbogbo orú àwọn ọ̀rọ̀ ẹbọ tí wọ́n sàjọ yọ pé lẹ́yìn tó ń wo ń ta pé tó ń ní ọ̀nà tí ń gbà ọ̀nà tó gbégbà ọ̀nà tó lágbà ní wọ́n sọ fún yà wọ́n náà jáde ní o mọ́dákẹ́ o kálukú náà wá fún ta kálukú wá lérò pé báyá ní táwọn lè fi òun ni pé ẹ má talẹ̀ fún ọmọ ẹrù lẹ́yìn dáadáa gọ́ọ̀mẹ́ntì ẹ gbalẹ̀ padà ṣé ìyẹn ni àníkẹ́ sọ fún Yorùbá ẹgbẹ́ àti àbọ̀rìṣà àti Christian ṣe ìjẹ́ Christian èyí ló ní kí pàtí ní ojúmọ́ ní gbogbo gbà
ìjábọ̀ rìsà yín ló ní gbogbo ìgbésí ayé yín ìnáwó ní kẹ́ máa fi ṣe ọmọ téèyàn bí téèyàn mọ̀ bí wọ́n jẹun ẹ̀ bí ó dàgbà bí ò ní dàgbà kẹ́ fi sọ́wọ́ Ọlọ́run ẹ wà lọ bò níjẹ́ mọ̀dígbẹ́ wọ́n máa jó ẹ máa bá ìpè àrà òsì tọ́pọ̀ ń bẹ̀ yẹn ọjọ́ pọ̀pọ̀lọpọ̀ náà rí pé ẹ mọ̀ òsì ibi tó sì bá pọ̀ ọjà máa yá ń bẹ̀ lọ́jẹ́ lẹ́fí rí wọn tí tẹ bá pàdé àwọn Haúsá jọ́ mi tán bá kóra wọn sí tírélà báyìí à ń lọ àwọn ajá lọ́nà Kaduna níbi last week kọ́ ni àwọn lọ́nà Kaduna wára wọn nọmba àwọn tírélà tá pàdé lọ́nà wọn ju mẹ́wàá lọ láì kó ẹrù èèyàn ló kún bẹ̀ Lagos State náà lọ Ìbàdàn àwọn abira wa pé kí ló dé àpàdé àkọ́kọ́ àpàdé kejì àpàdé kẹta èrò ní kí ló ṣẹlẹ̀ àwọn náà wọ́n abira wa pé ọdún wọn làwọn náà ń lọ yìí but àwọn òní kí ló sàwọn táàfi kó sínú tírélà báwọn torí pé àwọn rí wípé ọjà máa yá ń bẹ̀ yẹn àwọn lè máa tàríké fún yín wọ́n mọ̀ pé ẹ̀yin fàájì ni wọ́n lè máa bá yín so bàtà ọ̀pọ̀ ní sí bàtà fún yín ẹjẹ súyà ni wọ́n ta tí fún yín àwọn ni wọ́n dé ndómì fún yín ọ̀pọ̀lọpọ̀ nǹkan ibi iṣẹ́ tí yóò bọ́ gbájú sí oníṣẹ́ pé iṣẹ́ kékeré owó ńlá orí tí wọ́n máa ráwọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ dáfún iṣẹ́ díẹ̀ owó ńlá kírímílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò bá o iṣẹ́ kékeré owó ńlá ẹlòmíì wà tẹ́tọ́ mílíọ̀n ìwọ́n tó ń ṣe mẹkáníkì mazini báwo lọ ṣe máa lò pé ìwọ́n náà fẹ́ mílíọ̀n bẹ́ẹ̀ lọ́wọ́ ní ìkọ́nà falẹ̀ baríkà sí máa ń yà lọ́lọ́run lọ́wọ́ mílíọ̀n ọlọ́ gbogbo tí ó mú kálukú máa sáré kálukú wà wà gbégbé ṣe pàtí ìṣẹbọ pẹ̀lú Ọlọ́run ogun ẹ má di àwọn èèyàn lọ́wọ́ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń pariwo ogun yìí sógun ìwòsàn ni wọ́n ń pariwo àbí ogun tẹ́dọ̀ ó fi tọ́ ọbọ̀ kádàrà ẹ̀yọ́nú àwọn àgbà àsínà àwọn àgbà oṣó gbé wá àṣejẹ gbé owó wá tí ọba wa gbówó wá bo ní ó ti gbé wá ìgbà tí mo ṣe fídíò kan ní last week wọ́n ni tí mo ṣàlàyé pa àṣejẹ tó yára gbé owó wá kálukú wọn ìmí Ọlọ́run jẹ́ ń yà ọ́ tẹ́lù mí ló sì débò pé kò láǹfààní àti ẹ̀tìlẹ̀ rówó ra dátà wo fídíò yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí kọ́mẹ́ntì ẹlẹ́bọ ó lè àwọn èèyàn wọn tí wọ́n ya tálì kí sọ́nà lọ́rùn lórí Facebook tí wọ́n polówó ẹbọ tí wọ́n polówó asínà ọlà orí bíbọ ọmọ líò gbogbo àwọn mùsùlùmí wọn ò ní lọ bẹ̀ ká máa lọ lè tákù wọn o wọn ò wo fídíò yẹn ká mọ kí ni mo sọ o àgbọn náà ti ń polówó ẹbọ lọ́wọ́ ń takò jálàbí tí ó máa bá yín di olórí burúkú ọlọ́mọ gbé bá mi ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé mi lórí péjì yìí wọ́n ti mọ búlọ̀rọ̀ ń lọ Yorùbá ẹ wá gbọ́rọ̀ àwọn Ìgbò yẹn kàfẹ́ tí dáná pé ọ̀rọ̀ wọn ò nítumọ̀ ẹ má talẹ̀ fún wọn mọ́ èyí tí wọ́n ti ra ń kọ́ sẹ́ lé wọn ẹ lọ béèrè dáadáa bẹ́ẹ̀ bá takú pé wọ́n ti ra lẹ̀ fún wọn dúkìá tọmọ Yorùbá ní north nílẹ̀ Haúsá ẹ lọ béèrè ẹni tó bá tìbílẹ̀ bá kálukú ti wá ní ẹ wá lọ béèrè tó ń ti bí Boko Haram àwọn bandit bó ṣe pọ̀ tó àwọn kidnapper bó ṣe pọ̀ tó ní north ẹ lọ béèrè bó làlàáfíà gbígbé ẹni tó bá ti pẹ́ north tó bá fẹ́ gbélẹ̀ Yorùbá ẹni tó bá kọ́kọ́ débẹ̀ láàrin oṣù mẹ́fà lọ́kọ̀ọ́ máa wò pé ṣé èèyàn làwọn eléyìí sáà bẹ́ẹ̀ ẹranko torí pé àwọn system máa ṣe bí kéèyàn bá imani kú lókè ọya ọba ti délé báyìí wọ́n ti jí ó yọ pé ẹgbọ́n àwọn fún ẹ tẹ̀lé mi ká lọ ní ká wádìí wò ayé máa yẹ lọ́gbẹ̀wẹ́ ní gbogbo táwọn gbọ́ ní north ẹ máa ẹni mélòó sì nílẹ̀ Yorùbá ẹwù bẹ́ bọ́ sí mú dárú àwọn Ìgbò wá fi ń sọ̀rọ̀ sí ẹ wá dìbẹ̀ yẹn mú wọ́n fẹ́ claim lẹ́wà ẹ̀yìn lè lé wọn nǹkan méjì ẹgbẹ́ yẹ̀wò pàtí ní ṣíṣe ogun àrímọ́lẹ̀ gbogbo tí kálukú yín tẹ́ ń bu nǹkan mọ́lẹ̀ yẹn àfà tọmọ Ìgbò bá lọ lè bá yí pé ọjà wọn ya tẹ́ bá ti ní ọ̀nà kan bẹ tẹ́ gbégbà ẹ̀sìn Islam wa lẹ́ ń fa bùkú kàn ìran Yorùbá ilẹ̀ ń dojú tì ẹ máa tẹ̀lé mi ká lọ kí la burú tí ó padà máa ṣẹlẹ̀ nílùú tí ìmọ̀ polówó oògùn àwúre ọlà àsínà ọlà ẹ̀yọ́nú ayé ẹ̀yọ́nú àwọn àgbà gbé wá àwúre ẹ̀yọ́nú àti kípa tí ó máa lọ tí ó sì sí ọ̀nà tí owó tí ń gbà wọlé sórílẹ̀-èdè yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n di dúkìá ìlú mú táwọn ti di mú tèmi yóò mọ̀ bẹ́ẹ̀ tó wá jásí pé àwọn tí wọ́n rú patí lérí nílẹ̀ Yorùbá àwọn tálíkà àwọn aláìní àwọn olówó àwọn sọ káwọn ọmọ fowó ṣe fáàrí tálíkà lẹ̀ Yorùbá náà wá wọ́n náà yìí pé àwa náà ò ní dákẹ́ ọ̀nà tó bá gbà làwọn náà ó fún ẹlòmíín gbó gbèsè torí pọ́ fẹ́ mọ ìlérí lólówó
ó fẹ́ mọ eléré lówó kí laburú tí ó padà máa ṣẹlẹ̀ àkíyèsí lélẹ́yìí ní tó máa tẹ̀síwájú àmọ́ yànnà náà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.